Oògùn ojú ó wúlò púpọ̀ fún àwọn tó ní cataract láti fi lè mú ojú tó ojú wọn. Bismillah. Now, number one, ẹ máa gẹ́ẹ̀tì almond seed. Almond seed yìí ẹ máa sókè ẹ̀ sínú omi. Ẹ bá sókè ẹ̀ sínú omi mọ́jú tó bá dàárọ̀ ẹ máa bó kíní ẹ̀yìn ẹ̀ bí pẹ́ bó ẹ̀wà. Epo brown tó wà lẹ́yìn. Epo brown ẹ̀yìn ẹ̀ ẹ máa bó. Ẹ máa wá gẹ́ẹ̀tì coriander seed. Ẹ̀rọ abù níwọ̀nba ẹ dà á sí torí òòjọ́ ni ó máa ṣe iṣẹ́ yìí tó bá dà á sí. Ẹ slice carrot wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kó lé lórí ẹ fi omi sí. Ẹ wá ṣe kí ni ẹ blend ẹ̀ tẹ́ bá blend ẹ̀ ẹ sieve ẹ̀. Omi yẹn ẹni tó ní cataract tàbí tó ní àrùn ojú kó mú. Ṣé tẹ̀léra máa ṣe bẹ́ẹ̀ òòjọ́ ni wọ́n máa ń ṣe. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé kó fi kọ́ gbalagbara sákàǹtì àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. So bí ẹ ṣe máa ṣe ní everyday tó kó tó lò láàrin 41 days ojú yẹn máa clear bí isinillahi ta'ala. Ẹ bá wa ra àwọn product wa obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ èyíkéyìí nínú pé níjà tó bá kò dojú kẹ̀dá miracle leaves lélẹ́yìí ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve senna leaf ó lágbára ikú nìkan ni kò lè wò. Ẹ gẹ́tì bulldozer met fibroid fún blockage tube oyún ìju fibroid àti ovarian cyst. Ẹ gẹ́tì prostate enlargement powder master fún setor àti fún àwọn nǹkan tó ń da ọkùnrin láàmú. Ẹ gẹ́tì transformer 1100 power fún weak erection gbogbo nǹkan ọlọ́mọkùnrin yányán ẹ gẹ́tì ẹ̀ fún. Ẹ gẹ́tì caterpillar fún tọkọ-tìyàwó tó ń wojú Ọlọ́run bá fọ́mọ lẹ́yìn period lóbìnrin máa lò ọkọ á dẹ̀ máa lò ní every time ó máa fún sperm ọkọ ní motility ó dẹ̀ máa jẹ́ kí cervical mucus obìnrin kó wá láti lè wà fertile láti lè conceive. Ẹ gẹ́tì all in one natural herbs òun àti miracle leaves kò ṣe má ní ó wà effective gidi. Ẹ gẹ́tì memory booster ìsọ̀yè ilé arm fọ́mọdé àti fún àgbàlagbà. Prevention ní all in one treatment ní cure ní méjèèjì òun láti ní ilé. Memory booster nífẹ̀ẹ́ni tó ń gbàgbé nǹkan ọmọdé ní àbágbàlagbà ni gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ ẹ call fún full package wa. Tó bá lọ sí hospital tó bá béèrè lọ́wọ́ àwọn doctor pé kí ló ń ṣẹlẹ̀ tí yẹn ò fi conceive wọ́n á sọ fún ẹ pé unknown ni o ó ti yé sí so mí ni pé ẹlòmíì tó bá ṣe ń treat kan nìkan ń rú ẹ gẹ́ẹ̀tì full package wa láti lè conceive. Bẹ́ẹ̀ náà la ní full package fún ọkùnrin náà àti oríṣiríṣi àwọn àìsàn tó ń da àwọn èèyàn láàmú bíi diabetics àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. So ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 Bismillah ta'ala wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos for both natural and spiritual. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn brand product wa tó yẹ pé made in India packed in South Africa. So gbogbo àwọn nǹkan báyìí ẹ pè wá Bismillah ta'ala ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 àdúrà ló ń gba agbára kọ́. Ètò àdúrà wà, ètò sàárà wà, ètò àwẹ̀ wà, ètò ọ̀ǹtú wà, ayé Al-Qur'ani àbí orúkọ Ọlọ́run láti fi bẹ Ọlọ́run ọba fún yàn tábí àwọn èèyàn á sì gbà Bismillah ta'ala táwọn èèyàn dẹ̀ ń give good testimony. So ọláìkẹyìn náà lè dúpẹ́ gbogbo ẹ̀yin fáǹsì wa àdúrà yẹn àgbà ẹ̀rì bá ti ṣẹ́ ẹ̀rọ náà gbogbo aṣọ ọdún ayọ̀ Ọlọ́run ní dáwọ́ láàmú gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́rẹ́ òkú wálé Bismillah ta'ala ẹ contact wa lẹ́nìtàn lóòrèkóòrè nígbàkigbà lórí èké both natural and spiritual problem dígbì làwà fún yín Bismillah ta'ala inna li izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ma salam wa ila liqa'i. Thank you.